gàlà yìí jáde nígbà tí gàlà jáde mo yin ìbọn sí ẹran ṣubú mi tí ì ṣe ìbọn mo fi ọ̀tá mi sí tí mo fi yọ àdá tó fi ń ṣá ẹran gàlà dìde ó pàdé ni ló pàdé tó pàdé ni dédé ìhó ẹ̀ ní ẹ̀mú ọwọ́ mi ṣe lè ṣá mọ́ mo ti sọ àdálẹ̀ mo ti wá mú ìwọ ẹ̀yẹn ó ṣáà ń tì mí lọ débi pé agbára mi ò gbé mọ́ ọ̀ka ìdí igi ní ti ń tì mí lọ yìí wọ́n wá tì mí dé ìdí igi yẹn eré ẹ̀ wá wà ní dédé báyìí ló wà ń rí mọ́ igi yẹn ẹ gbà mí ẹ má jẹ́ kí ẹran yẹn ó pa mí. ó ṣògùn o ikú ẹran ó ṣògùn o ikú ẹran ó ṣògùn àrò ẹran yóò kú èèyàn ó yè. ọdẹ ni bẹ́ẹ̀ ni sà. orúkọ yìí ti jẹ́. orúkọ mi ni Oyètòrò Olúṣẹ́gun tí gbogbo èèyàn mọ̀ mí sí Èébú Ọdẹ. ìyàwó ọdẹ. Èébú Ọdẹ. Èébú Ọdẹ. nílùú Làlátẹ̀. Èébú Ọdẹ nílùú Làlátẹ̀. bẹ́ẹ̀ni. ọdẹ ìbò. bẹ́ẹ̀ni ọdẹ pupa. ọdẹ pupa. ẹ dákun ṣé irú ara yín náà ni ẹ máa gbé lọ lógbó. gbọ́gẹ́dẹ́ ni wọ́n bí wa sí nígbà tí àwọn bàbá tí wá bí wa iṣẹ́ àgbẹ̀ ni bàbá tó bí mi gẹ́gẹ́ iṣẹ́ àgbẹ̀ ni àmọ́ ìbọn tèmi yìn yìí mo bá a lọ́wọ́ bàbá tó bí ìyá mi. ilé wo nílé yín ní Làlátẹ̀? ilé Òsìn Abẹsẹ̀ nílé bàbá mi. Òkè Abẹsẹ̀. Òsìn Abẹsẹ̀ nílùú Làlátẹ̀. nílùú Làlátẹ̀ nílé bàbá tó bí mi lọ́mọ. ta ló kọ́ yín lọ́dẹ? ẹni tó kọ́ mi lọ́dẹ òun ni Rashidi Àgbẹ̀dẹ. Rashidi Àgbẹ̀dẹ. ṣé ẹni yẹn náà ló gbébọn fún yín? ìbọn bàbá ìyá mi ni mò ń lò. ilẹ̀ yín. bẹ́ẹ̀ni. níjọ́ tẹ́ gbébọn bàbá ìyá yín ẹran wo lẹ kọ́kọ́ fi pa pé yẹn máa pa ẹran ní kurukuru? ẹran tí níjọ́ tí bá kọ́kọ́ dún lọ́wọ́ yín. tí mo kọ́kọ́ fi pa ìgbẹ́ ọ̀sán ni a lọ ìgbẹ́ ọ̀sán ìgbẹ́ tá a máa ń pọ̀ lọ wọ́n sáà fi mí dè torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́kọ́ máa ń dà lọ ẹni tí mo kọ́kọ́ fi pa kurukuru mo kọ́kọ́ fi pa ọ̀kẹ́rẹ́ ni ọjọ́ tí mo lọ tí mo pa ọ̀kẹ́rẹ́ yẹn bẹ́ẹ̀ ni bàbá kà torí bàbá ò mọ̀ pé mo ti gbé ìbọn yẹn tí mo fi dọ̀ nígbà mo lọ tí mo mú ọ̀kẹ́rẹ́ dé bàbá rò pé níbo ló ti rí ọ̀kẹ́rẹ́ mi ni mo pa òun ni kí ló fi pa ìbọn ni wọ́n níbo ló ti rí ìbọn yìí ni mo gbé ṣé wọ́n ti fi ìbọn lé ọ lọ́wọ́ ni nígbà tá a ní ẹ̀mọ̀ pé ẹ ti ń ṣe tá a ti ń tẹ̀lé tẹ́ ẹ fi kọ̀ tẹ́ ẹ fẹ́ fi ọwọ́ ẹ̀ hàn wá ni mo yọ ọgbẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ àwọn òfin kan bẹ́ẹ̀ ń di ẹ̀ bá a ti ṣe tẹ́rin bá wà báyìí tẹ́rin bá wà lérí kùkùté tí ọ̀gá jàyà lọ àgbọ́dọ̀ lọ sí o èyí tó bá wà ńlẹ̀ẹ́lẹ̀ tó bá rí i pé ó jẹ́bi tí kò sí igbó téèyàn lè wà nú ẹ̀ tó jẹ́bi tó mọ́ lọ tó sì rí i pé ọ̀nà yìí ẹnu ọba yẹn wọlé o lè yín èyí tó bá rí lérí igi o lè yín àmọ́ èyí tí ọba ti ga ju àyà lọ àìyìn o tọra iṣẹ́ àìmọ̀ ìyẹn lè wà ní òdì kejì ọ̀kìn ẹ̀bẹ̀ o wọn ni àwọn ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ nìyí tá a bá wá lọ tó bá jẹ́ gbé ọ̀pọ̀ èèyàn lọ́lọ́ tí wọ́n ń dagbó bọ̀ àmọ́ pa nǹkan ni wọ́n wà náà gbó àwọn àlàyé tí bàbá ń ṣe fún mi nìyẹn àwọn kan ni wọ́n wà náà gbó wọ́n máa lékò bọ̀ tí alékò bá ti súnmọ́ tòsí tó sì rí pé ẹran jáde ó dúró lọ́ọ̀kan ibi tó ń gbọ́ ohùn wọ́n yìn ọ́n tó bá fẹ́ yìn tí ẹran ẹ̀ nílẹ̀ kó sún ó lè jáde sí ẹ̀gbẹ́ gbangba sẹ́yìn ó lè bọ́ sẹ́yìn ẹ̀
torí tó bá tó wà lọ́ọ̀kan ibi tí àwọn èèyàn tẹ́jọ́ tó ń tẹ́jọ́ dè tó bá tó yìn ó tún lè lọ bá wọn jẹ́ kó bọ́ sẹ́yìn tó bá bọ́ sẹ́yìn ó lè bọ́ sí àwọn ẹ̀kọ́ tí àwọn bàbá kọ́ wa ní ìgbà yẹn nìyẹn wọ́n fi wá ní pé ọ̀dà ìwọ náà lè máa bá wọn lọ oko. Nígbà tẹ́ wá dọdẹ kí ni ìrìn àjò ọdẹ yín láti gbà náà títí dòní àwọn ìrírí yín lóríṣiríṣi ṣé ẹ máa dẹ náà? Bẹ́ẹ̀ni sà. Ẹ kọ́kọ́ sọ àwọn ìrírí yín ní oko ọdẹ alẹ́ kẹ́ ẹ sọ fún wa ní sísẹ̀ntẹ̀lé. Àwọn ìrírí kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ lọ ìrírí tí mo kọ́kọ́ rí ni pé èmi láìkí kí n máa wá àwọn ìkùlù nígbà yẹn. Àwọn ìkùlù tí n bá lọ ń jẹ́ mi mo lè pa 2 bá lọ ń jẹ́ mi mo lè pa 3. Ọjọ́ kan mo wá rí i pé ó fẹ́ rí bákan àdúgbò yẹn mo débẹ̀ ìgbà tí mo débẹ̀ mo rí i pé ìkùlù tí mo rí àwọn méjì ni orí ojú àwọn méjèèjì ní ẹ̀gbẹ́ ara wọn. Ọwọ́ tí mo nà rí i pé ìrójú yẹn mọ́ mo wá ń tọ̀ lọ mo wò pé bóyá wọ́n pagudé ni mo sá ń tọ̀ bẹ̀ lọ mo dé ọ̀kan ibẹ̀ yẹn rí nǹkan kan kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn tí ń tún wo báyìí mo tó rójú wọn àwọn méjèèjì mo tún nawọ́ ìtòrójú yẹn mọ́ mo sá kó rì bí 3 bẹ́ẹ̀ kí ni yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo padà sílé lọ ṣàlàyé fún bàbá ńlé bàbá mo rí nǹkan báyìí bó ti rí ni bàbá ní ọ̀dà kò sí wàhálà tó bá fẹ́ lọ ní ọ̀la jẹ́ kí n mọ̀ tó bá ti ṣe tán tó ń lọ gbà mo múra tán lálẹ́ ọjọ́ kejì mo lọ dágbére fún bàbá mo ti fẹ́ máa lọ bàbá sá wọlé wọ́n mú àdó kan ẹlóyìnbó kékeré báyìí lọ wọ́n ṣàfi lé mi lọ́wọ́ wọ́n ní tó bá ti fẹ́ dé àdúgbò bẹ̀ tàbí ẹ̀ sọ́wọ́ kó wá ṣe iná lórí kí n ṣe iná mi ní orí kí n wá fi sí ọ̀kan ibi tí màá dé iná sí yẹn kí n dé iná yẹn mọ́ padà pé tó bá fi lágúnwó iná ẹ̀ tí màá fi yìnbọn kò gbọ́dọ̀ pa ọdún yẹn dé mọ́ bá mo fẹ́ débẹ̀ kì í ṣe bí bàbá ti ní kí n ṣe mo tó rójú yẹn ìrà àwọn méjì ẹyọ kan mo rí mo sáà yìnbọn sí ìkùlù yẹn mo pa gba màá fi gbé ìkùlù ẹyọ kan dé abúlé àwọn tí ń wọ̀ mí ìkùlù ẹyọ kan péré ni o kò pé 2 o kí ló lè ṣẹlẹ̀ ìyá mo dé abúlé gbà tí mo fi dé abúlé ó fẹ́ ohun tí àwọn yìí fẹ́ kọjá bó ti yẹ ó ti fẹ́ lágbára jù mo sáà gbìyànjú dé abúlé gbà mo dé abúlé bá kíní yìí bí ṣe ń ṣe mí kò fẹ́ yé mi o ibi tí mo dágbére tí mo ti dọ̀hùn bẹ́ẹ̀ tí ní fi ṣe mo ṣe bẹ́ẹ̀ mo sì rí ẹyọ kan mo rí mo yìnbọn mo sì pa òun ni mo gbé dé àmọ́ kí ń ṣe mí bàbá bá kọ́ bọ̀ gbogbo táwọn náà nínú ilé a bẹ̀rẹ̀ sí lò mo sáà lo ọjọ́ 3 lẹ́nu kíní yẹn kó tó di pé àlàáfíà dé nígbà tá àlàáfíà wá dé wọ́n wá ń jẹ́ kó yé bàbá pé àmọ́ ìkùlù yẹn kún ẹyọ kan níbẹ̀ o àfi kí n tún lọ 2 lẹ̀ máa rí 2 ni máa ń rí níbẹ̀ bàbá ní nǹkan kan ní í ṣe àwọn ìkùlù yẹn pé kí n fi àdúgbò yẹn lẹ̀ ní pé ó ní nǹkan kan tí àwọn ò ṣe mo ṣáà fi bu ibẹ̀ yẹn tì ilé yẹn lọ bẹ́ẹ̀ mi lọ bẹ̀ mọ́. Ìrírí ẹlẹ́ẹ̀kejì nígbà yẹn láìkí ká máa lọ gbé ilé ehoro ìdẹ ní alẹ́ ehoro àwa 2 la máa ń lọ mi àti ọ̀rẹ́ mi kan àwọn inú oko lẹ́ẹ̀ máa dẹ káàkiri máa dẹnu oko sínú oko a rí i pé ọ̀rẹ́ mi yẹn tá a bá gbé oko
ìbọn sá máa dún lọ́wọ́ ẹ̀ ni. Ó lè yín 9, ó lè yín 10. mélòó lẹ́yìn ọ̀wà yìí. Tèmi sì lè yín ẹyọ kan, nígbà mi ò lè máa yín kankan. Kí ló ń ó lè ṣẹlẹ̀? tẹ̀lé lóko. Wọ́n sá ń fara wọn gbẹgbẹ. Ó lè jẹ́ pé ọwọ́ tiẹ̀ ní yá, ó lè jẹ́ pé ọwọ́ tiẹ̀ ní yá. Àṣọ rẹ̀ mi ń dọ́gbọ́n sí i ni. ó ṣoògùn ẹran. Ó ṣoògùn ìhòòrò ni. Nígbà tára mi ò gbá mọ́, ọ̀rọ̀ bá bàbá nǹkan báyìí bàbá ní ìwọ ò tí ó ní ohun tí ń lò tí fi ń rí bẹ́ẹ̀ mi. Èmi ò ní ohun kẹ́kẹ́ èmi kẹ́ ń lọ. èmi náà fẹ́ máa lò ó. Bàbá bá ní pé ó sì kù díẹ̀ pé iṣẹ́ ń bẹ àmọ́ àwọn ò tí ì fẹ́ kọ́ máa lò ó nìsín torí pé o ò tí ì bí ọmọ. Torí irú iṣẹ́ yìí tí èèyàn bá ń lo oògùn tí bá ń rí bí tó rí ẹni tí ó bá tí ì bímọ a máa lẹ́yìn. Bàbá sá ṣàlàyé iṣẹ́ ẹ̀ fún mi pé àmọ́ ohun tí ṣàlàyé ẹ̀ yìí ọ̀ gbọ́dọ̀ tí ì lò ó nìsín. wọ́n ṣàlàyé ẹ̀ fún mi pé tọ́ ọ bá ṣe ó kéré tó tọ́ ọ bá gbé ẹ̀pá páálí kan ọ gbọ́dọ̀ yí tán lálẹ́ ẹgbẹ́ yìí. o gbọ́dọ̀ pa ehoro tó fi páálí kan ní alẹ́ ẹgbẹ́ yìí. ìyẹn ká ṣe mo ṣe iṣẹ́ ẹ̀ àmọ́ ìlú nígbà tó wá di pé mo bí ọmọ mo bí pé mo bímọ méjì. Nígbà mo bímọ méjì àti iye iṣẹ́ tí bàbá fún mi yìí wò. Ìyẹn bá mo kú ti bímọ. wọ́n sì ní téèyàn bá ti bímọ ní ọ̀dà ìdájọ́ iṣẹ́ yẹn mo gbé inú oko. Èmi nìkan máa wá dá lọ ìmú yẹn lọ. Torí tèmi ọba fi ojú kan ehoro nígbà yẹn kó tó di pé bàbá fún mi ní iṣẹ́ yẹn nígbà tó fojú kan ehoro tí ó yà sá lọ ọ̀dọ̀ ìkejì mi yẹn ojú mi ò ní yóò sì máa sọ mí pé ọ̀dọ̀ mi ní ehoro òní tí ń bọ̀ èmi ò sì ní rí. Ìjọ mo wá gbé iṣẹ́ yẹn lóko. ẹjọ́ lọ. Táàjọ lọ. Ọwọ́ ọkọ yẹn ò gbé éékà 3 lọ. Kò gbé éékà 3 lọ. wọ́n ẹsẹ̀ bẹ́ẹ̀ ni. Àgbàdo wẹ́rẹ́ ló wà nù ẹ̀ tí ò tí ì dé orí eékún rárá tí ì ga ojúgun yẹn lọ. Ọmọ wọ bẹ̀ wọ́n kọ́ dé tí àlàbá yẹn gbọ̀n yẹn orí iṣẹ́ yẹn bàbá inú àdó lọ́wọ́. Ehoro tó bá ní àkàn méjì nínú. Àkàn méjì yẹn la máa ń lò tá a máa fi ṣe. Inú àdó láàárọ̀ síta. ẹ fẹ́ kọ́ mi ni. Ẹgbẹ́ àfihàn lẹ̀ ní bàbá. Torí mo tá rí pé nínú àkàn mẹ́rin alákàn méjì. Tá a bá parí ẹ̀ inú àdó ni ó wà. Tí èèyàn bá ti wá dé etí àlà yẹn etí àlà tó bá ti dé tó bá ti ṣe lérí ó fi àdó lélẹ̀ láàlà. èèyàn fàdó lélẹ̀. láàlà kí n tó wọ oko yẹn. Kódà bó kó bá jẹ́ ìlàjì éékà tó bá fi àdó lélẹ̀ láàlà ó pa ehoro méjì nínú ẹ̀ kó tó jáde. èèyàn pa ehoro méjì nínú ẹ̀ kéèyàn tó jáde. ṣé sọ ni ó pe ehoro wá ní àbí wọ́n ti wà ńbẹ̀? Àwọn àlàyé iṣẹ́ táwọn bàbá wa ṣe fún wa ni àmọ́ bí bóun ní pé wá ní o bí wọ́n bẹ́ẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ àwọn àgbàlagbà ni. bẹ́ẹ̀ni. Bọ́rọ̀ ilé ìlú ti rí nìyẹn. Sáré pé jẹ́ yẹn mo pa ehoro 18. Bẹ́ẹ̀ni. Torí tó fi rẹ̀ mí tí mo fi lè padà wálé níjọ́ yẹn kí n dẹ́jọ́ oko 9 lọ. Oko 9 náà ni mo rí dẹ lálẹ́ ẹjọ́ yẹn. Mo pa ehoro 18 méjì bí wọ́n ti sọ bá ti wọnú oko méjì náà ní àdìpá méjì lẹ́ pa ńbẹ̀. bẹ́ẹ̀ àwọn ìrírí tó lọ nìyẹn. Ìjọ́ kan a tún wá lọ ìgbẹ́ ọ̀sán àwọn alékó tí ń lékò bọ̀ ní wọ́n sá ń jẹ́ wọ́n pé ẹni ń bọ̀ wọ́jú bọ́lá náà ìfẹ́ gbà mo sá dúró níbi tí mo wà sáà ń gbọ́ rúrúrú kálá yìí kò mú ní eré sáà ń sá eré yẹn bọ̀ ó gbé ti gbogbo àwọn ọdẹ yòókù tó pàbọ̀ mọ́ wọn lọ́wọ́ ó dé ọ̀dọ̀ mi náà ó fẹ́ ta mí ọmọ ọ̀ka ṣé wàá pé ìrí ẹran níbi tí mo dúró yìí ni àbí ìfì kẹ́kẹ́ bojú níbi tí mo wà ṣé wàá pé ìríran rí ẹran tẹ́ran bí kọjá ń báyìí ní ẹ̀sán yìnbọn yẹn ní èyí pé bóyá ó lè bá
láti pé déédéé bí mo ṣe yìnbọn yẹn Ọlọ́run sì tẹ Ọlọ́run pọ́n mi léńjọ yẹn kí ẹran yẹn gàlàyé ó ti pẹ́ àwọn yẹn wá nígbà tí ẹran wá kú tán àwọn yẹn wá sọ pé àṣẹ ọwọ́ ọmọ kékeré yìí ni gbogbo ẹran yìí ó padà wá kú sí láti ọjọ́ tí àwọn ti yìnbọn àtẹni tó yìnbọn sí lálẹ́ iye ìbọn tí kálukú ti yìn sí ní alẹ́ tí wọn ò rí pa gbogbo ẹni wọn wá kà lálẹ́ gan lẹ́yìn ọ̀sán gan ṣé èmi náà ni Ọlọ́run wá àpọ́nlé báyìí láàrin gbogbo àwọn àgbàlagbà torí àwọn àgbàlagbà pọ̀ nígbẹ̀yìn inú ìmí ẹ̀ta dùn pé Ọlọ́run Ògún ò ṣeun àti kúrò ní ìgbẹ́yìn ọ̀kan tí mo tó wá rí ni pé nígbà yẹn mo lọ ọ̀gbẹ́ alẹ́ ẹnìkan sọ fún mi pé àwọn màdó ń da oko òun láàmú ìgbàdo òun láàmú kí máa lọ bá òun wo bẹ́ẹ̀ ó ti máa lọ jókòó fún ní ìrọ̀lẹ́ wọn wá kò ní wá máa ń gbé lọ ń dájú kò ní wá ṣé òru ni ẹran yìí wà fún jẹ ni mo sá dẹni lọ lálẹ́ ẹjọ́ kan mo ti kọ́kọ́ gbẹgbẹ torí mi láì ti gbé ehoro púpọ̀ gbé ehoro fi máa dẹni ehoro náà láì tẹ àwọn méjì mo ti pa àwọn méjì yẹn láti gbà mo ti láì ti máa dẹ inú ehoro tọrẹ ti máa pé dandan ní lọ kí n má mú kẹ̀kẹ́ wá bẹ́ẹ̀ ni ìní lọ kí n má mú kẹ̀kẹ́ wá nígbà tí iṣẹ́ tí mo ń lò yẹn wọ́n ní iye oṣù iṣẹ́ tí bàbá fún mi tí bàbá ní kí n ṣe yẹn ó ní iye oṣù tí ó lò tí mo ti tọ́ gbọ́dọ̀ ṣe mí ó ní iye oṣù táwọn kọ́dẹ ní ehoro lọ wọ́n kọ́ pa àmọ́ ní iye ehoro tẹ́ fi pa ni kò ní iye ehoro àmọ́ ní iye oṣù tí yóò lò táwọn kọ́dẹ ní ehoro lọ wọ́n kọ́ pa ehoro 8 lálẹ́ ẹjọ́ tí ń lọ wo ó kọ́ ọkùnrin yìí Ọlọ́run lè ní kí n pàdé àwọn mo débẹ̀ ní dédé aago 3 lóru mo débẹ̀ mo dé tí àlà ìgbọ́rò nǹkan kan táwọn kiri yóò tó wá oko ni àgbàdo gbígbẹ sí ni kò sí bó ti fẹ́ wà ní oko téèyàn ní máa gbọ́ ìrú ẹ̀ nígbà dọ́gbọ́n rin títí àlà yẹn lọ àṣé bí wọ́n ti rí iná mi ní etí oko ní adákẹ́ wọ́n dákẹ́ ni wọ́n dọ́gbọ́n rin etí oko yẹn lọ mo ṣe wá fẹ́ kẹ́ wọ́n ọ̀kan kẹ̀ fara gbọ́n kíní nínú wọn iná tí máa gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí mo sì rí àwọn 5 wọ́n fẹ́ súnmọ́ra wọn díẹ̀ wọn ò súnmọ́ra wọn tán wọ́n dá dúró mo ti fẹ́ ṣé ìwà dá ẹyọkan ìbọn sí nínú àwọn kíní yìí kò sí súnmọ́ wọn mo sá dọ́gbọ́n tí mo fi rin àlà yẹn síwájú díẹ̀ wọ́n á yìí mú bàbá wọn yẹn ó gbé ọmọ kan sí ẹ̀yìn tẹ́yẹ wà ní ọwọ́ ẹ̀yìn ẹ̀ lọ́wọ́ yìí mú ẹgbẹ́ bàbá yẹn mọ́ bí ẹ̀yìn ẹ̀ ṣébi pé ètè ìbọn ó lè ta mọ́ ó lè pa ètò ọmọ rẹ̀ wọn. ìsàyè ìbọn yẹn àmọ́ ìbọn yẹn bàbá yẹn ó ké kọlọ sáré pé tibí yẹn ti wá gbúlọ̀hún orí kékeré lòun òun ṣubú lulẹ̀ mo bá wá bàbá ní alẹ́ yẹn ìrì nígbà ó dàárọ̀ mo kó àwọn ọ̀rọ̀ mi tí wọ́n ní ajá ní abúlé mo kó wọn lọ àwa nígbà tí àwa dé àrìnkẹ́ àrípa ẹ̀ mọ́ a sábà pé igbó tó wà wájú yìí lọ́gbọ́dọ̀ lọ àwọn alájá ẹ lọ kó wá àwọn tá a ti tẹ̀lé wọn tí ẹ̀yà ìṣe alájá ajẹ́ 3 ìwọ̀lọ́dún báyìí àìsàlẹ̀ mọ̀ ó lè má ti kú kó tó fẹ́ ìbọn mi tó fẹ́ gba ìbọn mi nígbà tí ẹran yóò fi jáde kéèkú ohun tó tún gbé jáde tún lágbára ó jáde sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ó tún yìnbọn sí ìbọn òun náà tún bá kò tó dúró ọ̀dọ̀ mi gẹ́gẹ́gẹ́ ló gbé tọ̀ lẹ́ran yẹn padà lọ́tọ́ wá bá mo ṣètò wá yìnbọn sí ẹran yẹn ṣètò wá kú sí ọ̀dọ̀ mi ohun tó yà mí lẹ́nu níbẹ̀ gẹ́n nìyẹn pé àṣé ọ̀dọ̀ mi gẹ́gẹ́gẹ́ lọ́ọ́ ṣètò wá padà wá kú sí ọkọ̀ fẹ́ dà mí ní àmúni kí ló lè máa ṣẹlẹ̀ inú mi sádùn gan pé kò padà kú sí ọ̀dọ̀ ẹlòmíì
jẹ́ nǹkan tó dùn mọ́ mi ní ọjọ́ yẹn. Èyí tó tún wá tẹ̀lé ní ọjọ́ tí inú mi dùn jù ní ọjọ́ tí mo pa àwọn ọ̀yà. Àwọn ọ̀yà. Bẹ́ẹ̀ni, inú oko àgbàdo dáàdì mi gẹ́gẹ́ ni, torí dáàdì mi wọn ò mọ̀ bọ́n yìn. Tàkúté lásán ni wọ́n máa ń dẹ. Wọ́n wá ti dẹ tàkúté, tí wọ́n bá dẹ tàkúté báyìí lónìí, àwọn ọ̀yà ó pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ni, wọn ò ní débẹ̀. Tí wọ́n bá tún ṣe, tí wọ́n tún dẹ sí ibòmíì, wọ́n ó tún gba ibòmíì. Dáàdì mi ẹ jẹ́ kí n lọ try ẹ̀ wò, ẹ kọ́kọ́ ṣí tàkúté yín náà, ẹ jẹ́ n lọ try ibẹ̀ wò. Nígbà tí mo débẹ̀ níjọ́ yẹn, àwọn ọ̀yà yìí ti bá oko jẹ́, wọ́n pọ̀. Nígbà mo débẹ̀, ṣáà ń gbọ́rọ̀ jíjẹ wọn, torí mo ti lọ ṣe ọ̀nà ẹ̀bẹ̀ láti ìrọ̀lẹ́, torí ọwọ́ àgbàdo yẹn kọ́ máa disturb mi láti lè ẹ máa rẹ̀ fi àdá já ọwọ́ yẹn débi pé àyè ìrìn ọ wà. yóò gbà yẹn láti tọ̀. Ibi tí ràìwé bá wà, mo ti dọ́gbọ́n gbà fún títẹ̀lẹ̀. máa gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan sí lọ ní ibẹ̀ yẹn. Ṣáà ń gbọ́rọ̀ wọn, ìní ìta ọgbọ́n yọ ọwọ́ kan, ẹsẹ̀ kan, ọwọ́ kan, ẹsẹ̀ kan, títí tí mo fi súnmọ́ àwọn ọ̀yà yẹn. Ìgbà mo wá dé ọ̀dọ̀ wọn, àwọn tí ń kọ́kọ́ máa tàn, àwọn kéékèèké ni. Àwọn bàbá sì kọ́ mi pé tí èèyàn bá dé àárín ọ̀yà, àìkọ́kọ́ yìnbọn sí ọmọ ọ̀yà o. Tí èèyàn bá yìnbọn sí ọmọ ọ̀yà, wọ́n sá lọ. Báwo ni tí wàá kọjá ní ọ̀dọ̀ àwọn kéékèèké yìí tí wọn ò ní da àwọn yòókù ní, tí wọn ò ní dà wọ́n rú, tí wọ́n bá gẹ̀ẹ́tì mi tí wọn ò ní fẹ́. Mo sá dọ́gbọ́n, ibi tí mo ti ń dọ́gbọ́n lágàlá lọ, mo gbọ́rọ̀ ẹ̀yìn bàbá wọn yẹn tó jẹ àgbàdo. Mo gbéná síbẹ̀, ó jẹ́ táìmù tí ó nẹ̀rù mọ́ àgbàdo yẹn tó fẹ́ gé, gbé orí yẹn, ó gbé orí sókè àrùn rẹ̀, ti dá báyìí náà. Ọ̀tá ni mo sì kó lọ́jọ́ náà, ọ̀gẹ̀ta 12 lọ. 12. Ìbọn àkọ́kọ́ sí orí ọ̀yà yẹn. Àwọn yòókù sì wọ́n sún, wọ́n wá dì lọ. Ibi ẹ̀ tí mo torí mi dẹ ní ọ̀yà tẹ́lẹ̀, mo sọ pé ìhòòhò ni èmi láì. ilé mọ̀ ń pẹ́. Síbẹ̀ tí wọ́n ń ṣe ní ó ti dà. Ọkọ ọ̀yà yín bẹ ní ara mi, bàbá yẹn ti kọ́kọ́ kú. Mo tún fojú wò, mo tún rí ìtókù tóbi, mo tún rí kejì. Mo tún wo bòmí. Ẹ lọ́kọ̀ ọ̀yà wọn ti ń bẹ lára yín. Mo ní ọkọ ọ̀yà wọn ó ń bẹ ní ara mi. Èwo ní ọkọ̀ ọ̀yà wọn? Ọ̀tá ni. Mo ń gbọ́ yín lọ. Ọ̀tá ni. Mo ń gbọ́ yín lọ. Mo tún rí kejì, mo tún wò mí tó tún wọ́n ṣe ń tóbi tẹ̀léra wọn yẹn. Mo ṣáà pa 9 nínú àwọn ọ̀yà yẹn. Ọjọ́ yẹn ni ọjọ́ tí inú mi dùn jù, tí mo kó ọ̀yà dé abúlé. Mo fẹ́ lè rú tì gan. Kí n ló dé? Ọ̀yà ni mo pa báyìí, nítorí mi ò pa wọ́n, èmi ò pa ọ̀yà rí ní gbogbo ìgbà ni. Ehoro, ìkùlù, àwọn tí mo máa ń wá kiri nígbà yẹn nìyẹn. Ó jẹ́ ọjọ́ tí inú mi dùn pé èmi náà pa ọ̀yà lónìí. Bàbá wa ń sọ fún mi pé tá a bá ti débi àwọn ọ̀yà o, nítorí bá mo téèyàn bá fi rí bàbá wọn pa, àwọn yòókù ọ̀rọ̀ láti pa. Torí téèyàn bá ti pa bàbá wọn, wọ́n máa retí kí bàbá yẹn ó pe àwọn pé ẹja lọ o, pé wọn ò ní tètè dìde, pé nǹkan tí ó fi jẹ́ pé bàbá wọn ni èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ pa nìyẹn. Láti gbà ní èmi náà ti wá gẹ̀ẹ́tì pípa àwọn ọ̀yà dáadáa. Níbi tí àwọn èkùlù, ọjọ́ tí ọ̀kan tó wá tó tún ṣẹ̀rù bà mí, àdúgbò yẹn nígbà mo débẹ̀, èkùlù yẹn mo ti máa ń wá lọ. Ó ti tó bí 6 tí mo ti wá lọ tí n rí èkùlù yẹn pa. Ní bá ti débẹ̀, igi kan ń bẹ ní àdúgbò yẹn, igi apá ó wà ládùúgbò yẹn. Ní bá débẹ̀, ẹyẹ kan ní òkè láti rí igi yẹn, ń pa èkùlù yẹn tì.
kí ló ń ṣẹlẹ̀ ń wá ìkùlù yẹn tí bá tọ́ ti débẹ̀ ẹyẹ yẹn ní ọ̀sán tó kéré wọ́n á ṣàlàyé fún bàbá ní ọ̀dà kò sí wàhálà pé a lọ lé pé àrọ̀ nìkan ní bẹ nínú igi yẹn òun ní ń ké tí ń sọ fún wọn pé kí wọ́n sá pamọ́. Bàbá ní pé àwọn ọ̀nà bá mi lé àrọ̀ ni bàbá ò mú mi lọ gbà wọ́n lọ ọ̀sán ni wọ́n lọ. Bàbá ní ọ̀dà pé nígbà wọn lọ tí wọ́n dé wọ́n wá sọ fún mi pé àwọn ti lọ àwọn sì ṣe ẹ̀tọ́ yẹ káwọn ó ṣe ìjọ tó bá ti ráyè lọ́ọ̀bẹ̀ o. Alẹ́ ẹjọ́ tí mo lọ ni mo tún rí èkùlù yẹn náà pa. Mo fi mọ̀ pé àwọn bàbá wa ọgbọ́n ń bẹ nínú wọn ọgbọ́n gidi ń bẹ nínú wọn. Wọ́n sì ń kọ́ àwa náà ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì. Wọ́n kọ́ àwa náà lọ́kọ̀ọ̀kan. Àwa náà á rìn òfìlẹ̀ fún àwọn ọmọ. Gẹ́gẹ́ bí àwọn ìrìn àjò ọdẹ bó ṣe lọ. Ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé yàtọ̀ fáwọn ọjọ́ tẹ́ ti sọ fún mi? Rìnrìn ọdẹ láyé ni ọjọ́ tí mo sọnù lálẹ́. Ẹ sọnù? Ọjọ́ mélòó lẹ lò? Mi ò lo ọjọ́ méjì. Ọjọ́ yẹn lẹ́yìn àárọ̀ ọjọ́ kejì mo tó délé débi pé wọ́n ti ń wò pé ó yẹ kí ọmọ yóò ti dé ìrírí ilé mọ́ tèmi tí máa ń wọ abúlé. Àwọn ilẹ̀ mọ́ mi sí gbẹ̀ngẹ́ ọ̀nà. Ilẹ̀ mọ́ mi àdúgbò tí ti máa ń dẹ. Ṣé ẹ ti pẹran? Ìpa kankan. Ẹ ti wá dààmú. Dédé aago 9 mo tó darí wá abúlé àárọ̀ ọjọ́ kejì. Àṣé gbogbo orin tí mo ń rìn ojú kan náà ni mò ń pòrì. Lẹ ń pòyì. Tí n fi wá mọ ojú ọ̀nà mọ́ láti lọ abúlé. Ó ti rẹ èmi gan ìrí nǹkan kan pa. Ó sì ń pòrì lójú kan. Àwọn ọjọ́ wo ló burú díẹ̀? Tó burú díẹ̀. Àwọn ọjọ́ tó dùn àti sọ. Ọjọ́ tó burú díẹ̀ ni ọjọ́ tá a lọ ìgbẹ́ ọ̀sán. Gàlà jáde. Nígbà tí gàlà jáde, mo yin ìbọn sí. Ẹran ṣubú. Mi ì tí ì ṣe ìbọn kí n fi ọ̀tá mi sí tí mo fi yọ àdá pé kí n ṣá ẹran. Gàlà dìde. Ó pàdé mi. Pípàdé tó pàdé mi dédé ìhó ẹ̀ ní ọwọ́ mi ṣe lè ṣá mọ́. Mo ti sọ àdálẹ̀. Mo ti wá mú ìhó ẹ̀ yẹn ó ṣáà ń tì mí. Ó ń tì mí lọ débi pé agbára mi ò gbé mọ́. Ọ̀ka ìdí igi ní ti ń tì mí lọ yìí. Ó wá tì mí dé ìdí igi yẹn. Eré ẹ̀ wá wà ní dédé báyìí ló wà ń rí mọ́ igi yẹn. Ẹ gbà mí, ẹ má jẹ́ kí ẹran yẹn ó pa mí. Bẹ́ẹ̀ làwọn tó wà ní ẹ̀gbẹ́ mi ṣe wá sáré dé. Àwọn wọn ṣe alágbèlà mi ń jẹ yẹn. Ọjọ́ yẹn ọjọ́ tí ó burú díẹ̀. Tí ẹran ìbá ti ṣe olódì mi léṣe. Ìjàmbá. Ọjọ́ wo ló tún dàbí ọjọ́ náà? Ló fẹ́ jọ. Ọjọ́ tí mo rí pé ó fẹ́ le jù láti ọjọ́ tí mo ti ń dẹ̀gbẹ́ náà nìyẹn. Tẹ́ ẹ bá tún wáyé ìjọ mi nǹkan. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ èèbò náà gbẹ̀yìn. Tí mo tún wáyé èmi. Ẹ ṣe jẹ́ ìjọba kọ́lẹ̀ kọ̀ọ̀kọ́ lẹ́mọ̀ lọ sí báyìí. Tí mo bá ṣiṣẹ́ ìjọba màá dẹ̀gbẹ́ o. Ẹ tún dẹ̀gbẹ́. Ọdẹ́dùn. Ọdẹ́dùn. Kí ni túmọ̀ rẹ̀? Ọlọ́run má jẹ́ a rí ohun tí ò dáa. Kòkó ọdẹ kò lè gbẹ. Kòkó ọdẹ ò lè gbẹ. Ọdẹ tó bá láyẹn. Tí èso ọdẹ olóorun. Èso ọdẹ. Tí èso ọdẹ tí ó máa sùn. Kòkó ọdẹ ò lè gbẹ. Obìnrin tí ó sì kọ ọdẹ lẹ̀. Yóò lágbára. Tó bá kọ ọdẹ lẹ̀ yóò regret. Ó lágbára. Tí bá wáyé mi ní tùṣe ọdẹ. Kọ́lọ́run tún dá mi ní ọdẹ. Àmín o. Pẹ̀lú iṣẹ́ tí yóò jẹ́ iṣẹ́ gidi tá a máa fi support ara wọn.
Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Oyètòrò Olúṣẹ́gun tí gbogbo èèyàn mọ̀ sí Èébú Ọdẹ nílùú Làǹlátẹ̀. Nílùú Làǹlátẹ̀. Nọ́mbà yín ńkọ́? Nọ́mbà mi ni 070 89 2 mẹ́ta 1 8 1. Ẹ wí lẹ́ẹ̀kan sí. Òdo èje òdo ẹ̀jọ ẹ̀sán èjì mẹ́ta 1 ẹ̀jọ àti ọ̀kan. Nọ́mbà yín nù. Bẹ́ẹ̀ni. Ọ̀dà. Ẹ jẹ́ á sọ eléyìí ní part 1. Yes. Tá a bá tún padà wá ńjọ́ mi, part 2 yẹn là á wá ṣe. Ọ̀dà. Ẹ ṣeun.